bàbá mi kò mà sí omi kankan fún wa mọ́ láti mu. tí a bá ní ká lọ sí ìgbèríko láti wá omi lọ yóò gba àsìkò púpọ̀ lọ́wọ́ wa o ọmọ mi. nígbà náà kí ni ká wá. àfi ká lọ síbi kànga tó wà lẹ́gbẹ̀ẹ́ bíbà yìí. ó dà báwọn. ibẹ̀ ń ni. ó jọni lójú torí òun ń jíròrí láéláé pé kànga lè wà láyè yìí rárá. kànga tó ń wò yìí Aliyu ibn Abi Talib ló gbẹ́ nítorí àwọn arìnrìn-àjò. tẹ́ ìwúrí ńlá gbá Aliyu ibn Abi Talib ṣe o. sí ẹ jẹ́ ká wo inú omi náà bóyá omi wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni omi wà ń bẹ̀ o. kí ló ṣẹlẹ̀ bàbá mi tẹ́ fi ń banújẹ́ tó báyìí. ohun tó jọni lójú ni pé Aliyu ibn Abi Talib gbẹ́ kànga nítorí àwọn arìnrìn-àjò láti lè máa rómi mu tó sì jẹ́ pé ní ọmọ rẹ̀ Hùsẹ́nì àìrómi mu làwọn ọ̀tá fi pa. bàbá mi mo fẹ́ nímọ̀ nípa ohun tó fa sábàbí ohun tí àwọn ọ̀tá Islam fi pa Hùsẹ́nì. báyìí ló ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Kúfà fi lẹ́tà ránṣẹ́ sí ìmáàmù Hùsẹ́nì láti jẹ́ kí ìmáàmù Hùsẹ́nì kó di aṣíwájú àwọn ní Kúfà. ìmáàmù pẹ̀lú ìkọbiara sí ìpèpè àwọn ará bíi ẹbí àti ojúlùmọ̀ ọ̀rẹ́ àtàlájọṣe pátápátá ni wọ́n pinnu láti ṣèrìn àjò lọ sí Kúfà. láàrin ojú ọ̀nà làwọn ọmọ ogun Yazid ni wọ́n ti dá ìmáàmù lójú ọ̀nà tí wọ́n sì pinnu fún un pé ìmọ̀ kí ìmáàmù ṣe bẹ́yà túláàsì fún Yazidu àbí káwọn sì bẹ̀rẹ̀ sí ní jagun. ìmáàmù wípé ní láéláé òun kò ní gbà fún ìjọba alábòsí Yazid. ní tó lóun ò ní gbà fún ìjọba Yazid kò sí nǹkan kan tó kù mọ́ tó ju ká bá wọn jagun lọ. bàbá mi sí àwọn ará Kúfà wá láti wá gbìjà ìmáàmù Hùsẹ́nì ni. rárá o àwọn ará Kúfà ò múlérí wọn ṣẹ bẹ́ẹ̀ ni wọ́n sì wá láti wá gbìjà ìmáàmù wọn. ìmáàmù nìkan ló dá wà ní Karbala àtàwọn ẹbí rẹ̀ òǹgbẹ tó lágbára ló ń gbẹ wọ́n. ìmáàmù àtàwọn ẹbí rẹ̀ nìkan ló dá wà ní Karbala tó sì jẹ́ pé ní òǹgbẹ tó lágbára ló ń bá wọn fínra. òǹgbẹ náà lágbára débi pé ní bó ṣe ń gbẹ bàbá ló ń gbẹ ọmọ bẹ́ẹ̀ ló ń gbẹ àwọn ìyàwó. èyí ló mú akọgun wọn gbàyọ̀ǹda lọ́wọ́ ìmáàmù láti wá omi lọ. bàbá mi tálá síwájú àwọn ọmọ ogun ìmáàmù Hùsẹ́nì. ẹ̀gbọ́n ìmáàmù Hùsẹ́nì ni Abbas Qamarul Bani Hashim. ṣé kìí ṣe pé ìmáàmù Hùsẹ́nì àtàwọn alárẹ̀sí rẹ̀ abẹ́ Yazid ni wọ́n wà ní. bẹ́ẹ̀ ni àmọ́ tagbára ni wọ́n fi bá àwọn ọ̀tá jagun tí wọ́n fi ṣẹ́gun bí tí wọ́n wà ní. Abbas pẹ̀lú ìyálàyà òǹgbẹ tó ń gbẹ kàkà bẹ́ẹ̀ kò fomi kẹnu ó rọmi sínú akèrèǹgbè nítorí àwọn ọmọ kéékèèké tó ń fún gbẹ ni. ṣé ó rí àyè gbé omi náà dé ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ àbí rárá. rárá ọmọ mi. àwọn ọ̀tá pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní àti ète àtọ̀tẹ̀ wọn kò jẹ́ kó rómi náà gbé dọ́dọ̀ àwọn ọmọ rẹ̀. bàbá mi sáwọn ọ̀tá padà rágbára láti rán ẹ lọ sí ọ̀run alákejì. bẹ́ẹ̀ ni àárín ọ̀nà lọ́wọ́ wọn ti bá Abbas tí wọ́n sì pa á nípakúpa. èyí ló fa ohun tí mọ́mú fi sọ báyìí fún Abbas pé. ẹ̀gbọ́n ẹni bí ọkàn mi mo jẹ́rìí pé ojú ọ̀nà Ọlọ́run ọba ló kú sí. ìpinnu mọ́mú òye rárá lérí pé ó fẹ́ jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba. àwọn ọmọ ogun Yazid pẹ̀lú pé burúkú òǹgbẹ tí ń gbẹ àwọn ẹbí ìmáàmù Hùsẹ́nì wọ́n tún lérí láyà láti kógun jà wọ́n. ẹ̀yin ọmọ mi kò sómi kankan fún wa mọ́ láti mu o.
mo pẹ̀yìn tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kíkó wá lọ lè mọ̀ pé ní mo dìde láti lè jí ojú ọ̀nà bàbá mi ní òjíṣẹ́ ọlọ́run láti lè máa pa àwọn èèyàn láṣẹ dáadáa kí sì mọ́ kọ̀ fáwọn èèyàn kan máa hùwà bó mọ́ wọn ò dìde láti lè yẹ agbára. ẹ pa gbogbo ọrùn, ẹ má sẹ́ni kankan kù láàrin wọn, ẹ jẹ wọ́n run. ẹ pa ogun ọrùn, ẹ má sẹ́ni kankan kù láàrin wọn, ẹ ja ogun wọn lógun. gbogbo àwọn ọ̀dọ́ Bani Hashim kálukú bọ́ síta takintakin kú sì lọ sójú ogun. ohun tó bà nínú jẹ́ ni pé ọyọ kọ̀ọ̀kan làwọn ọ̀tá ń pa wọ́n. eléyìí ló fà kí Ìmámù ní kó dá wọ àárín àwọn ọ̀tá nígbà tí wọ́n rí i pé agbára ọ̀kan kan náà àwọn ò lè ká Ìmámù ni wọ́n wá ń ta ọfà mọ́ Ìmámù. gbogbo yín ẹgbẹ́ ara dì kí kálukú ta ọfà mọ́. bàbá mi ṣé wọ́n padà rí Ìmámù pa àbí rárá? bẹ́ẹ̀ ni ọmọ mi, àwọn ẹni búùnì pẹ̀lú ọfà burúkú ọwọ́ wọn wọ́n fi dá oró sí Ìmámù lára. ẹni burúkú wo ló pa Ìmámù nínú wọn bàbá mi? Shimru, ẹni burúkú nìní tí ibi dandan Ọlọ́run mọ́ bá ló pa á. Shimru, ẹni tí ibi dandan Ọlọ́run mọ́ bá òun ló pa Ìmámù Hùsẹ́nì, àtọwọ́ rẹ̀ ní ikú Ìmámù Hùsẹ́nì ti wá. Assalamu alayka ya aba abdillah wa ala al-arwahi allati hallat bi fana'ik alayka minni islamullahi abada ma baqitu wa baqiya al-layl wan-nahar ولا جعل الله آخر الأهل مني لزيارتكم. السلام على الحسين